His Excellency ní kí agbára ń já ìjìnlẹ̀ ọ̀rọ̀ ní ìjìnlẹ̀ ọ̀rọ̀ lágbo ìjìnlẹ̀ ọ̀rọ̀ ṣáláwà tá a gbé ń dàbí ẹ̀dán òtàn ràn bí òwe pẹ̀lárí ibi kan sí ní Adéṣọlá àrí ibi kan sí tí ò láfiwé bàbá ìjìnlẹ̀ ọ̀rọ̀ bàbá ní gbogbo ìgbà tí n bá ti ń bọ̀ ètò ìjìnlẹ̀ ọ̀rọ̀ èyí tí ò láfiwé ìjìnlẹ̀ ọ̀rọ̀ tó kún fún ọgbọ́n pẹ̀lú òye ìjìnlẹ̀ ọ̀rọ̀ tó kún fún ọgbọ́n pẹ̀lú làǹkàyè tọmọdé tàgbà ẹ tẹ́tí ẹ bá wa gbọ́ ní gbogbo ìgbà tí n bá ti ń bọ̀ ètò ìjìnlẹ̀ ọ̀rọ̀ èyí tí ò láfiwé ìjìnlẹ̀ ọ̀rọ̀ tó kún fún ọgbọ́n pẹ̀lú òye ìjìnlẹ̀ ọ̀rọ̀ tó kún fún ọgbọ́n pẹ̀lú làǹkàyè tọmọdé tàgbà kẹtẹ tí ẹ bá wa gbọ́ ìjìnlẹ̀ ọ̀rọ̀ pampam ní ìjìnlẹ̀ pampam ìjìnlẹ̀ ọ̀rọ̀ rẹpẹtẹ ní ìjìnlẹ̀ rẹpẹtẹ ìjìnlẹ̀ ọ̀rọ̀ pampam ìjìnlẹ̀ pampam ìjìnlẹ̀ ọ̀rọ̀ rẹpẹtẹ ní ìjìnlẹ̀ rẹpẹtẹ ní ìjìnlẹ̀ ọ̀rọ̀ tí ò láfiwé. ẹ kú lé báyìí là á kára lé yẹn dá. ẹ rè wá là kérò ọ̀nà tá a bá ti rẹ tó jọ mẹ́ta ẹ̀kọ́ àti là kíra ẹni. ẹyẹ lẹ́sẹ̀ bẹ́ẹ̀ orin ìbẹ̀rẹ̀ tó jáde nílé kò lọ. ìjẹ́ mo kí yín lórúkọ olóòtú ètò yìí bẹ́ẹ̀ ni mo kí yín lórúkọ àwọn ọdẹ tó wà lẹ́nu ìloro tó jẹ́ pé àìbò ilé iṣẹ́ ìyẹ̀wò wọn ló wà mo kí yín lórúkọ àwọn akẹ́kọ̀ọ́ tó rọ̀gbà yín mi ká lé agbára mi mo kí yín lórúkọ ẹni tó pè mí gorí ètò bẹ́ẹ̀ ni mo kí yín lórúkọ àwọn ọmọ ojú ẹ̀rọ tó jẹ́ kẹ́ ẹ máa rí mi gbọ́ tàbí rí mi wò nílé kètèkètè. mo kẹ́yẹ lé káàbọ̀ mú ìgbé àtòmí mo tẹ́yẹ lé ìdádókò pé kì í bọ́ lórí ìjà àìlè tí lórí ìbùsọ̀ orin tó wáyé. mo kẹ́yẹ lé káàbọ̀ mú ìgbé àtòmí mo tẹ́yẹ lé ìdádókò pé kì í bọ́ lórí ìjà àìlè tí lórí ìbùsọ̀ orin tó wáyé. ìjẹ́ mo kẹ́yìn olólùfẹ́ ètò yìí láti ìpínlẹ̀ Ọ̀yọ́ mo kí yín nípínlẹ̀ Ògùn ìpínlẹ̀ Èkìtì ìpínlẹ̀ Oǹdó ìpínlẹ̀ Èkó ìpínlẹ̀ Ọ̀ṣun ìpínlẹ̀ Kwara owó ìpínlẹ̀ Kogi àti gbogbo àyè tó ti ń sọ èdè Yorùbá lẹ́nu lórílẹ̀‐èdè Nàìjíríà. lọ́jọ́ tó bá má tóbi níye ìjọ orí jẹ̀tẹ̀ àwọn ọlọ́dẹ pẹ̀lú ètò nínú ìjọ. Màmá omi ní ìjẹun orí jẹ̀tẹ̀ àwọn ọlọ́dẹ pẹ̀lú ètò nínú ìjọ. Bàbá ọlọ́dẹ pẹ̀lú ètò nínú ìjọ. Ìtàn bàbá ọlọ́dẹ pẹ̀lú ètò nínú ìjọ.
mo kẹ́yìn olólùfẹ́ ètò yìí láti orílẹ̀-èdè Amẹ́ríkà. ẹ̀yin tó orílẹ̀-èdè Austria, orílẹ̀-èdè Australia, orílẹ̀-èdè Germany, orílẹ̀-èdè Ghana, orílẹ̀-èdè Togo àti gbogbo kọ́ńtínẹ̀ǹtì tó wà lórílẹ̀-èdè àgbáyé. gbogbo ibi tí ẹ ti ń gbọ́ ètò yìí ní gbogbo àyè náà ni mo ṣe ń kí yín kú àbọ̀ fákọ̀tún ètò ìjìnlẹ̀ ọ̀rọ̀ fún tọ̀sẹ̀ yìí. ẹ mọ̀ pé bí n bá ti ń gbọ́ bàrí yẹn ó máa ń wọ̀ mí lárí ibi ara ni. gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò yìí tẹ́ ẹ ti ń gbọ́ mi náà ni mò ń kí. n ò tí ì wọlé tán ti ń tò tẹ̀lé mi lẹ́yìn lórí ètò yìí. ọ̀rẹ́ mi mo ṣe lẹ́jọ́ bá ti sọ̀rọ̀ ní ìyá mọ́ mi lọ́wọ́. níbi tó ti ń sunkún lẹ́yìn àkàlàbà kọjá ọ̀kẹ́jọ́ ọ̀rọ̀ bàtàlà làkàlàbà dúró. ẹ̀yin tẹ̀sẹ̀ ń darapọ̀ mọ́ mi fúngbà àkọ́kọ́. orí ètò ìjìnlẹ̀ ọ̀rọ̀ náà lẹ́wà yìí. bẹ́ẹ̀ ti ṣe ń gbọ́ mi náà ni mò ń rí yín o. ẹ̀yin tèmi níkànnì ìbánidọ́rẹ̀ ti Facebook bẹ́ẹ̀ ti ṣe ń gbọ́ mi náà ni mò ń rí yín. Alhaji Ọba Ìlárọ̀gbọ́n ambassador láti orílẹ̀-èdè Amẹ́ríkà, Ọbaṣọlá Gàníyì àti Adéwùmí Ibrahim Adébóyè ayé labógo Ìbàràpá kọ́hún. Abdulwasiu Kórèdé èèyàn mi dáadáa ẹ mà kú ọjọ́ mẹ́ta ẹ̀yẹ́ sì kú púpọ̀ wà lórí ètò yìí bẹ́ẹ̀ ti ṣe ń gbọ́ mi náà ni mò ń rí yín o. ẹlẹ́wì odò Abdul èèyàn mi dáadáa bó o nílùú. nífẹ̀ẹ́ mi Muyideen olólùfẹ́ ètò yìí bó o ti ṣe ń gbọ́ mi náà ni mò ń rí ọ. àpèsè ọ̀la Muyideen oníyàn nífẹ̀ẹ́ mi Muyideen Muyideen di méjì lọ́dọ̀ tèmi nìkan nu. gbogbo ẹ̀yin tẹ̀sẹ̀ ń darapọ̀ mọ́ mi nìkan nìyí àní. Akínrọ́pò Akínbọ̀rọ̀dé èèyàn mi dáadáa ọmọ ní tẹnugbó bí ọ̀bẹ ti ṣe ń gbọ́ mi náà ni mò ń rí yín. ẹ̀yin tẹ̀sẹ̀ ń gbọ́ mi fúngbà àkọ́kọ́ lórí ètò yìí abala mẹ́ta lètò ìjìnlẹ̀ ọ̀rọ̀ wà. abala àkọ́kọ́ òun náà lábala àwàdà tá a fi ń wọlé sórí ètò yìí. abala ẹlẹ́ẹ̀kejì náà òun lábala ìmọ̀ràn. lábala kẹta náà la máa ń mú béèrè ìjẹ̀bùn gba ẹ̀bùn fẹ́ni tó bá gba ìbéèrè tá a bá béèrè lórí ètò yìí. bàbá wa Ifákọ́ládé Ọláìwọlá àwọn tèmi nu bó o ní o ẹ mà kú ọjọ́ mẹ́ta ẹ sì kú iṣẹ́ o. alábala mẹ́ta lètò ìjìnlẹ̀ ọ̀rọ̀ wà. abala àkọ́kọ́ òun náà ni mo ti sọ òun, mo ti dárúkọ abala kejì bẹ́ẹ̀ náà ni mo sọ abala kẹta.
ṣùgbọ́n bẹ́ẹ̀ ń tẹ̀sẹ̀ ń gbọ́ wa lórí ètò yìí ẹ jẹ́ kí n wọlé sábàlá kínní ètò yìí ṣáájú àkókò náà ẹnìkan ń fọwọ́ tá mi lókèèrè yìí pé wọn ò tí ì mórúkọ rẹ̀ ẹni. lókèjọ ní mi màdùn tá a kọ́rọ̀ ọkùn tínú wá kún fọ́fọ́ lókèjọ ọmọ oníṣòbe jíníbà ọmọ òrìn ọ̀sẹ̀jẹ̀ kílẹ̀ àmúbọ̀gùn nílé ṣóbí àwa lọ́mọ àmìrámì wọ ọmọ mi kùlù tọ̀lẹ̀tọ̀lẹ̀ ìran bá bá tí a lọ́mọ àmọ̀gìdẹ́ tòun tì í kẹ́nẹ́ wọn níta lẹ́rẹ́ fínfín fojú ni kọ́sìm mari bí n ló kọ́ mi mà kí gbogbo wa kó àbọ̀ sórí ètò yìí lẹ́ẹ̀kan sí pé ẹ̀yẹ kú ilé o. kò tí ì sí dọ́kọ̀ kì í ṣe dẹ́nu láyé bí o kì í ṣe dẹ́nu ẹ̀yà tí yóò ṣe bí olóbùrọ̀ kò tí ì sí dọ́kọ̀. ẹ̀yẹ wẹ́wẹ́ dorí kodò ẹ̀yẹ pa mí. ẹ̀yẹ wẹ́wẹ́ dorí kodò ẹ̀yẹ pa mí. wọ́n sọ pa wọn lólodò ìgídá. wọ́n sọ pa wọn lólodò ìgídá. olóbìnrin fẹ́ ṣe bí ẹkùn. ẹ wo èrò ti pọ̀ níkànnì tá a dìjọ́ wà yìí àní Sheikh Yusuf Adéyẹmí Àlùkìmbà Àlùkìmbà àwọn àgbàlagbà rèé ẹ mà kú ọjọ́ mẹ́ta ẹ kú gbogbo gbà mí Ọmọwùmí Fálẹ́yẹ bẹ́ẹ̀ ti ṣe ń wò mí náà ni mò ń rí yín ẹ mà kú àbọ̀ sórí ètò yìí àní lábala kínní ètò yìí tẹ ò bá gbàgbé èmi ẹ máa sọ lábala yìí pé gbogbo àwa tá a bá ń jata lọ́wọ́ ẹja mùsùlùmí kó má lọ dàbí ẹni pé lórí ètò Òjìlẹ̀ Ọ̀rọ̀ òun ní nǹkan báyìí ti ṣẹlẹ̀. wọ́n ń retí àlejò kan lórí ètò yìí mo ti rí wọn ti ń kanlẹ̀ ẹ̀kún gbọ̀ngbọ̀ngbọ̀n bẹ́ẹ̀ ti ṣe ń wọlé náà ni mò ń rí yín. ọ̀rọ̀ ẹ̀gbọ́n ẹnu wọn ló pín sí i o ẹlẹ́gbọ̀n ń bọ̀ kú tó lóbi lóbi. lábala kínní ètò yìí èmi a máa sọ wípé àwa tá a bá ń jata lọ́wọ́ sí ẹja mùsùlùmí kó má lọ dàbí ẹni pé orí ètò yìí ni nǹkan ti ń ṣẹlẹ̀. wọ́n ń ṣe àgbà ẹ̀yẹ oko ní ewúro bẹ́ẹ̀. Òbí Adésọjí bàbá wa dáadáa ẹ kú àbọ̀ sórí ètò yìí. àní ọ̀wọ́ mọ̀ kan ní bàbá ẹ̀ ń tọ́ kó lè bá àjẹ́ èèyàn lẹ́yìn ìwọ ọ̀la ni obìnrin ẹ má jẹ́ àgbàgbé òwò obìnrin lọmọ tí mo wí yìí bàbá rẹ̀ ó fi gbogbo nǹkan tó ẹ lọ́rùn dáadáa ó rán lọ sílé ìwé láti ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ ó rán wọlé ìwé gíga. ẹ wò ọmọ tí mo wí yìí bàbá rẹ̀ nífẹ̀ẹ́ débi kí n la ṣùgbọ́n ẹ ṣáà mọ̀ báwọn ọmọ òde ìsìn yìí bọ́ ti ń ṣe ó yẹ kó ti yé wa dáadáa. ọmọ tá a wí yìí ó ti ní alásọmọgbè àbí kíni kí n pè é àlọ́mọ tí mo wí yìí ó ti ní abo ọmọ tí mo wí yìí sẹ́ẹ̀ mo ló ti ní abo rírùlù kan lẹ́gbẹ̀ẹ́ ògiri. owó iṣẹ́ nígbà ni mo yọ. ó ṣe wọn ẹnjìníà yìí. ayé tí mo wà lórí. ṣùgbọ́n èrò tí bàbá ọ̀tọ̀ èrò tọmọ yìí ọ̀tọ̀ ni. owó iṣẹ́ nígbà ni mo yọ. ohun tí bàbá rẹ̀ rú ọ̀tọ̀ ni ohun tọmọ rú ọ̀tọ̀ ni. ọmọ tá a wí yìí abo rírùlù lẹ́gbẹ̀ẹ́ ògiri wọ́n dìjọ ń bára wọn lọ. ayé tí mo wà lórí. wọ́n wá ń ṣe nǹkan ọ̀kọ̀ọ̀kọ̀. wọ́n ń bára wọn ní nǹkan ọ̀kọ̀ọ̀kọ̀ papọ̀. ẹnu mi àgò. títí bébí wọ́n dúró ìbò wọn fẹ́ràn àgbáyé ìgbà kéré fújì ẹ̀yẹ pẹ̀lú ẹ̀rù. kò sóhun tá ò lè fi kọrin kò sóhun tá ò lè fi kọrin orin tó jọjú wáyé kátúwé lóhùn tó dùn kò lá ò lè fi kọrin. ọmọ tá a wí yìí tá ò lè fi kọrin. wọ́n ti ní ìbáṣepọ̀ àti ọ̀rẹ́kùnrin rẹ̀ tí mo pè ní abolúlù lẹ́gbẹ̀ẹ́ ògiri Akin Adéyẹmọ ẹ máa kó àbọ̀ sórí ètò yìí. kò sóhun tá ò lè fi kọrin kò sóhun tá ò lè fi kọrin orin tó jọjú wáyé kátúwé lóhùn tó dùn kò lá ò lè fi. eré tí wọ́n ń ṣe yìí eré gèlè ni eré yìí wá ń di oyún wọ́n ń ṣe ṣùgbọ́n
ṣe mọ̀ pé tẹ́ ò bá gbàgbé níbẹ̀rẹ̀ mo ní bàbá yìí ó fi gbogbo nǹkan rọ ọmọ yìí lọ́rùn gbogbo ohun tó ń béèrè ló ń fún un tó fi jẹ́ pé gbogbo owó tó bá rí ńgbà náà tó bá tásìkò kí wọ́n lọ ṣe yíyan bí wọ́n ti ń ṣe wọ́n ń lò bí wọ́n ṣe ń lò. ọba ń padà wáyé tí bá tún padà wá tèmi máa tún padà kọrin. ọba ń padà wáyé tí bá tún. wọ́n wá ń ṣẹ́yún yìí ó wá dìgbà kan ó wá di àsìkò ìgbà tí wọ́n ní oyún kan tó jẹ́ pé ìyún ó tún fẹ́ dìtìjú ẹ jẹ́ kí n lò báwọn kó lè bá a nítumọ̀ tí wà dáadáa. tí bá tún padà wá tèmi máa tún padà kọrin. ọ̀rẹ́kùnrin yìí wá sọ fún ọ̀rẹ́bìnrin rẹ̀ yìí pé ìyún tó ń ṣe ọmọ bàbá yìí wípé kò sí owó kankan lọ́wọ́ òun láti fi ṣe gẹ́gẹ́ bí wọ́n ti máa ń ṣe. obìnrin yìí ń sọ fún yín pé lásìkò tó ń wá yìí náà kò sówó lọ́wọ́ ó wá ń wọ ọgbọ́n kìíní owó ọgbọ́n kejì owó ọgbọ́n kẹta láti dá láti rí pé kó rí owó yìí ó wá rò títí pé ọgbọ́n olótùkù tó yẹ kóun tún dá ó bá mọ̀rọ̀ òfin tọ̀ bàbá ẹ̀ lọ. ìdáfẹ́fẹ́rin pé gbajúmọ̀ gálámọ̀ ti fìlú ṣọlá o fìlú ṣọlá. ìgbà tí ó fọ̀rọ̀ tọ̀ bàbá ó kà á sílẹ̀ fún gẹ́gẹ́ bó ti máa ń pa á nírọ́ fún bàbá ẹ̀. fìlú ṣọlá. nǹkan báyìí làwọn nílò nílé ìwé owó yìí pọ̀ ó rí i pé owó yìí ṣe ó rí kọjá díẹ̀ nínú owó tí wọ́n nílò láti fi ṣe oyún yìí. bàbá kó fún gẹ́gẹ́ bí ìṣe rẹ̀ ṣe mọ̀ pé mo ní bàbá yìí nífẹ̀ẹ́ ọmọ ẹ̀ dáadáa. ẹ wò ó ìgbà tí bàbá yìí ó fún ọmọ yìí lówó yìí gẹ́gẹ́ bí ìṣe rẹ̀ kí lọmọ yìí wá mú ó bá mú ẹ̀rọ ìmúlọ́wọ́ ẹ̀ ó wá tẹ ó kọ àtẹ̀ránṣẹ́ ó tẹ̀ ránṣẹ́ wípé fi ọkàn balẹ̀ olówó orí mi fi ọkàn balẹ̀ òun ti sọ̀rọ̀ yìí fún bàbá òun ìyún ní pé nípa ọ̀rọ̀ oyún táwọn wí lòun sọ fún ọ òun ti yí owó náà gbà bàbá òun ti kó yìí fóun ó wá fi àtẹ̀jíṣẹ́ yìí ó fi ránṣẹ́. ẹ ò mọ̀ ìyàlẹ́nu tó wà níbẹ̀ inú obìnrin yìí bó wá níṣẹ́ bóyá inú obìnrin yìí bóyá ká sọ pé ó wá dùn jù ní àbí kò yé ń tó ìgbà tó máa fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ kò ní í jọ yín lójú pé orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ bàbá ẹ̀ òǹkà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ bàbá ẹ̀ ló fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí ó wá ń sọ fún un yìí pé oyún dọ́hùn táwọn fẹ́ ṣẹ́ táwọn fẹ́ gbé yọ gẹ́gẹ́ bọ́ ti máa ń ṣe òun ti rí owó náà gbà torí òun ti sọ fún bàbá òun yìí pé nǹkan báyìí lòun fẹ́ fowó ṣe bàbá òun ti kó náà fóun láti fi ṣiṣẹ́ náà ṣùgbọ́n nígbà tí ó fàtẹ̀jíṣẹ́ ránṣẹ́ kò ní í jọ yín lójú pé ọ̀dọ̀ bàbá ẹ̀ gan làtẹ̀jíṣẹ́ wọlé sí ó ṣàṣìṣe láti jẹ́ pé òǹkà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó pè dípò ti bàbá ẹ̀ kó tẹ̀ dípò ti ẹni tí tọ́jú ń ṣe ọ̀rẹ́ wọlé kò sùn dípò òǹkà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ kó yẹ kó tẹ̀ tí bàbá ẹ̀ ló tẹ̀ wọ́ọ́rọ́wọ́ làtẹ̀jíṣẹ́ yìí wọlé sọ̀wọ́ bàbá ìṣe mọ̀ kó mọ sọ níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ètò yìí pé àwa tá a bá ń jata lọ́wọ́ ẹja mùsùlùmí kó má lọ dàbẹ́ ni pé lórí ètò yìí òun ní nǹkan báyìí ti ṣẹlẹ̀ Ògúngbadé Jímọ̀ Ògúndáyọ̀ tó bá jẹ́wọ́ ní nǹkan yìí ṣẹlẹ̀ sí gbọ́nà kí ló máa ṣe ná Akin Adéyẹmọ Alájì Ọba Ìlànà Ògbó ambassador Ṣadégò láti orílẹ̀-èdè Ọ̀ṣun. ìbòye lẹ́yìn ní òrùkọ̀ mọ̀rọ̀ tó fẹ́ sọ ó ti sọ̀rọ̀ kọjá àyè nu. Málága bá ń gébé pé kò lè ga ló ń sọ. Málága bá ń gébé ẹni lága. Hello. Hello, mo lọ sáàjì sẹ́ẹ̀tì mo bá ní sọ yín bẹ́ẹ̀. Bàbá òsì kò lọ ẹ̀ kò ní jiná bọ̀rọ̀ o kàkà kó jiná àrùpaná náà ni tíná bá ti kú ó yí pé náà nù Málága bá ń gébé pé kò lè. ẹni tó pè yé wọn mọ ibi tán já sí o. Kúránì ni wọ́n ní ká má ṣe ṣìnà kàkàkìrà bó sí ná. àwọn ilé yìí ò gbọ́. ẹ̀gbọ́n ṣọlọ́run ní àwọn. àìwọ́n ń dà o. èèyàn lálẹ́ ni torí ara wa náà ni. ó jọ ń lójú púpọ̀. pé kò lè ga ló ń sọ. nínú bíbélì gan wọ́n ní ká má jalè ya ò ṣàánú sí ṣàlejò láwọn ló lè ní torí ara wa náà ni Málága bá ń gébé pé kò lè ga ló ń sọ. yé má lè tẹ́ kété kó má lọ jèrè kéré o jèrè kéré o. àní ọmọ yìí ohun tó ṣe fún bàbá ẹ̀ rí wọ́n yẹ kí n bẹ ẹ̀yin tí ẹ wà nílé pé
ẹ fira yín sípò bàbá yìí tó bá jẹ́ pé ilẹ̀ ni àtẹ̀jíṣẹ́ yìí wọlé sí ẹ gbọ́ náà kí lẹ máa ṣe ná ẹni fọmọ yẹn náà ni ọmọ tọmọ ló kàn yín kí lẹ máa ṣe. KING is word kingi tí ó tàbá ní Naija ti mọ̀ ọba kọrin ni. KING is word kingi tí ó tàbá ní Naija ti mọ̀ ọba kọrin ni. KING is word kingi tí ó ẹ wo àtẹ̀jíṣẹ́ tó ń wọlé sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi mo kúkú ń rí ìpè tó ń wọlé síbẹ̀ náà mú ń rí òǹkà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ ó pè mí sí mo ti fi síta 08052492324 tàbí 07038845088 ẹlẹ́nu mi yá jù. ìbàdàn pẹ́lẹ́sẹ̀ lábọ́kúta wọn bá gẹ̀rẹ́ gbogbo ẹ̀dá bá mú ọba kọ́yọ̀ gbogbo ọ̀yọ́yọ̀ mú ọba kìlọ̀ ni wọ́n lórí ilẹ̀ máa lọ ọba kíbàdàn wọn ló máa tùbàtùṣẹ́ ọba ti kí wọn lè gbogbo ìkókò mọ́ra. ṣáàrí gbogbo ayé wọn gbọ́ba ọmọdé gbọ́ba àgbàgbà ń gbọ́ba gbogbo ayé wọn gbọ́ba kòkòrò wọn ní ká ní pẹ́ lórí ìbàdàn pẹ́lẹ́sẹ̀ lábọ́kúta wọn bá gẹ̀rẹ́ gbogbo ẹ̀dá bá mú ọba kọ́yọ̀ gbogbo ọ̀yọ́yọ̀ mọ́ ọba kìlọ̀ ni wọ́n lórí ilẹ̀ mọ́ lọ ọba kíbàdàn wọn ló máa tùbàtùṣẹ́ ọba ti kí wọn lè kókò mọ́ra. wọ́n tún ló lù fi mọ́ wọn kábíyèsí oníkúléwé mo fọ́nà ọ̀ṣọ́ ẹ̀ bàbá wọ̀nyí o ògbà jẹ́gúnlẹ̀ irọ́ ní kò ní kú ògbà Ìbàdàn irọ́ ní kò ní kú ògbà Nàìjíríà irọ́ ní kò ní kú ògbà Áfíríkà irọ́ ní kò ní kú èmi kọ́ dàgbà ju bàbá ẹ̀ lọ. wọ́n ní olúfimọ́ òǹkà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ bẹ́ẹ̀ ti ṣe ń pè náà ni mò ń rí ẹ wò ó. kábíyèsí oníkúléwé mọ́fọ́lá ọ̀ṣọ́ ẹ̀ bàbá wọ̀nyí o ògbà jẹ́gúnlẹ̀ irọ́ ní kò ní kú ògbà Ìbàdàn irọ́ ní kò ní kú ògbà Nàìjíríà irọ́ ní kú irọ́ ní kò ní kú èmi wá dàgbà ju bàbá ẹ̀ lọ. òun ọlọ́wọ́ mìíràn ni ò ní rí gbà mọ́ ńgbà tó jẹ́ pé ó ti sọ ìgbàgbọ́. tọ́lá bí mẹ́sàgẹ́gúnlẹ̀ mo tún dàgbà síbẹ̀ o odò lókìkí. ìhun tó sàn sọ ni pé owó mìíràn ni kò ní rí gbà mọ́ ó dá ọ̀bẹ Adésọjí bàbá wa. bó jẹ́sẹ̀ lé ní bó jẹ́sẹ̀ ìgboro. hello ẹ mà kú dédé ìwòyí. ẹ kú dédé ìwòyí bẹ́ẹ̀ ti ṣe ń gbọ́ mi náà ni mò ń rí yín. èyí tí mo sọ yìí bò lẹ rí sí. òun náà lẹ ń bá sọ̀rọ̀ yìí orí ètò ńlẹ́wà. kò sí wàhálà àwọn ọmọdé mi ò ní rí tó fẹ́ ní onírìírù rẹ̀ gbà mọ́. àbẹ́ ẹ̀rọ lọ́hùn. nítorí pé ìgbàgbọ́ ó ti sọ ìgbàgbọ́ sí bàbá rẹ̀ nínú rẹ̀ nù. ayayaya. bàbá dẹ̀ ti owó tó sì ti gbà kò sí gbà padà lọ́wọ́ rẹ̀ mọ́. bẹ́ẹ̀ ni. ọlọ́jọ́ mi kò ní rírù rẹ̀ gbà mọ́. èèyà ó dáa tó bá jẹ ojú tẹ̀yìn fi wò ó nìyẹn àbí. ìgbàgbọ́ tí bàbá rẹ̀ nínú rẹ̀ òtítọ́ tó nínú rẹ̀ ó ti sọnù. kò tẹ̀ sí kò sí nǹkan tá a lè ṣe sí i. ọwọ́ akúká mójútó ó ti fara hàn bóun ti rìnrìn kùnrin òun ti ń gbé gbèsè kí gbèsè. bẹ́ẹ̀ ni. Ògbé Adésọjí lorúkọ mi. bàbá o ẹ máa bá mi bọ̀ lórí ètò yìí. ẹ kú àṣálẹ́ o ẹ kú ètò. ètò ni. ajégúnlẹ̀ yín bí ghetto sí o tí bá dábàá ní wá nílé làwà lẹ́nu. tọ́lá bí mi sájégúnlẹ̀ mo tún dàgbà síbẹ̀ o olórí kìkì nínú olórí Naija kí láṣìírí kí ni bí ọ̀la mi pé ká fẹ́ pamọ́ṣẹ́ ká má ṣe ṣọ̀lẹ. ọ̀dà bó jẹ́ṣẹ́ lẹ́yìn bó jẹ́ṣẹ́ ìgboro ìkọ̀sìtọ̀ mi wúlẹ̀ ló sọ mí ìdìbàgbọ́ wọn. mo ní mójú kúrò ó ti bá ní ìsàn lẹ́nu mo ní mójú kúrò tóró tí ìdìsọ lẹ́nu tó láti má sọ̀rọ̀ pé kí obìnrin sọ́jú. ó wá lóṣù bá àgbàdùn èrè yìí mo ní mo má gbádùn ẹni bá ti ń gbádùn mi kí ló wá dùn tó tá bá gbádùn ara wa. èyí
èyí tí mo dá sílẹ̀ yìí mo sì ń rí àwọn ṣe mọ̀ pé èyí tí mo sọ yìí Bọ́lájí Tọ̀yìnbó Adébáre mo lè wo èwo lórí sí i ó dùn mí pé bóyá ò bá mi bẹ̀rẹ̀ ètò yìí. àmọ́ ṣáko ní ìdánwò ṣe ló ń gbádùn mi ìmọ̀lẹ̀ ìjàmbá ní kékeré kan lọ́dọ̀ yìí torí mo máa gbádùn. gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi níkànnì yìí ẹ wò ẹ lè lọ sórí YouTube kẹ́ ẹ wo àwọn ètò tá a ti ṣe sẹ́yìn tẹ́ ẹ bá ti dé YouTube yẹn tẹ Àríyìbí lórí afẹ́fẹ́ tẹ́ ẹ bá ti tẹ Àríyìbí lórí afẹ́fẹ́ tẹ́ ẹ bá ti ẹ wò wá àwọn ètò tá a ti ṣe ó wà ń bẹ̀ gidi tó pọ̀ púpọ̀ àní tẹ́ ẹ bá ti lọ YouTube yín ẹ̀yẹn tẹ Àríyìbí lórí afẹ́fẹ́ ẹ wá wo àwọn ètò tá a ti ṣe ṣùgbọ́n ẹ subscribe sí tẹ́ ẹ bá ti gbọ́ ẹ share fáwọn olólùfẹ́ yín àwọn kò sí má gbọ́ ètò tá a ti sẹ́yìn ó pọ̀ ń bẹ̀ jàǹtìrẹrẹ. ṣe tó bá náwó tó pọ̀ wá tún fara sí. ẹ wò ó èso ń lẹ̀ ọ́. kí n tó wọlé sábàlá kejì ètò yìí mo kí gbogbo ẹ̀yin tẹ́ ń sọjọ́ òbí lásìkò tá a wà yìí tàbí kí n sọ pé nínú oṣù tá a wà yìí gbogbo ẹ̀yin tẹ́ ń sọjọ́ ìbí àtẹ̀yìn títí yín kùn tó kù díẹ̀ kó dé gbogbo yín náà ni mò ń kí igba ọdún kan ni ẹ̀yin tẹ́ ẹ sọdún èyí náà lẹ́ ò ṣe tẹ̀mí nínú owó ọmọ ẹ̀mí gígùn àlàáfíà àìkú tí ń ṣe baálé ọ̀rọ̀ ẹ̀ ráyè sàmí. aṣòro bá dé ọ̀pọ̀lọpọ̀ rògbò mi kò ṣọ̀fẹ́ ọkọ̀ tó lọ sí òṣèré jẹ́ ìṣọ̀dàlẹ̀ àtẹ̀lé ní náírà ni Ìgbòho Sunday bàbá Ayọ̀mídé ní Èkúté bá tẹ̀lé lónìí rẹpẹtẹ. àwọn olólùfẹ́ ètò yìí pọ̀ tí wọ́n ń ṣe ọjọ́ ìbí lónìí mélòó ni mo fẹ́ kà nínú yín Adípèlé ó ṣeun ẹnjìníà yìí. àní gbogbo àwọn tó ń sọjọ́ ìbí lónìí gbogbo yín náà ni mo kí àní àwọn olólùfẹ́ ètò yìí tó ń ṣe ọjọ́ ìbí láwọn àkókò tá a wà ìtàbáwọn tó ṣẹ̀ ṣe é bẹ́ẹ̀ tiẹ̀ fún mi ní nǹkan ọjọ́ ìbí nǹkan ọdún yìí ni mò ń sọ o. mélòó ni mo fẹ́ kà ẹnìkan ní àwọn òwò ni àwọn òwò ni. kéyìn máa jẹ́ fẹ̀yìn ọlọ́jọ́ ìbí tẹ́ ẹ jólùlùfẹ́ ètò yìí bẹ́ẹ̀ dájọ́ bẹ́ẹ̀ ò dájọ́ àwa kúkú mọ̀ ẹni kí n dárúkọ wọn kó máa rókì. Sadiq Jáwòndó láti Ìlọrin Àfọ̀njá ẹ mà kó àbọ̀ sórí ètò yìí bẹ́ẹ̀ ti ṣe ń gbọ́ mi náà ni mò ń rí yín.
ẹ jẹ́ máa fàsìkò yìí wọlé sábàlá kejì ètò yìí. tẹ́ ò bá gbàgbé mo ti kéde ẹ̀ síwájú àkókò yìí wípé bala mẹ́ta lè tó ìjìnlẹ̀ ọ̀rọ̀ wà. abala kìíní a ti fìdí ẹ̀gún síbì kan lábala kejì ètò yìí. ẹ̀yin tẹ́ ń pè mí bẹ́ẹ̀ ti ṣe ń pè mí náà ni mò ń gbé etí mi ò di. mò ń gbìyànjú ẹ̀ láti pè ṣùgbọ́n bí mo ti ṣe ń gbé náà ló ń já. ó dàbí ẹni pé àlejò mi náà ló ń pè wọlé. mo ní lórí ètò yìí. ẹ wò ó. àlejò mi ti wà níkànnì yìí ṣùgbọ́n wọ́n ń gbìyànjú láti wọlé síkànnì yìí kájẹ ìdìjọ máa ríra wa kò wá yé mi tó. ìpè wọn náà ló sì ń wọlé. hello. hello. ẹ máa kú dédé wò yìí. mo ń gbìyànjú láti wọlé kò fi hàn ní. èmi ní ò mọ ohun tó ń ṣẹlẹ̀ ẹ tún máa gbìyànjú ẹ̀ wò bó bá ṣeé ṣe a ó gbójú yín síta. mo ti ń gbìyànjú rẹ̀ kò wọlé ni. àmọ́ bójú òpó náà lórí báwọn ni. bóyá sáfìsì ló wá fà á. tó èyí tí a ó pẹ̀kẹ́ lù lábala kejì ètò yìí mo ti kéde ẹ̀ síwájú òun náà ní àṣà Yorùbá ṣó ń dínkù ní àbó sì ń lékún. tá a bá wò ó nílẹ̀ Yorùbá tá a wà yìí ojú tá a fi ń wo àṣà wa ojú tó kù púpọ̀ káàtó ni a gbọ́dọ̀ sọ gbókù díẹ̀ torí pé ó ń tini lójú púpọ̀ àwọn ohun tó ń ṣẹlẹ̀ láàrin àwa tá a pera wa ní Yorùbá níbi àṣà wa. ìran Yorùbá ń lò làṣà àti ṣe kárí ayé ni wọ́n sì mọ̀ wá yí pé ọ̀kan gbòógì ni wá a ò lè fọwọ́ rọ́ wa sẹ́yìn nínú àṣà lórílẹ̀-èdè àgbáyé tó fi jẹ́ pé àwọn tí kìí ṣe olédè wa gan wọ́n sì ń wọlé sórílẹ̀-èdè yìí pàápàá. àní àwọn tó jẹ́ àjèjì gan wọ́n ń wọlé sílùú yìí láti fi kọ́ àṣà àti ṣe Yorùbá. àwa tá a wá ní àṣà wa àwa ń ṣe bó ṣe ń wá. ìdí nìyẹn tá a fi pe àkòrí ètò tòní ni pé àṣà Yorùbá ṣó ń dínkù ní àbó sì ń lékún. àwa lọ arìn kárí ayé àwa wo ta ni gan nínú àwọn àgbà tá a tún lè pè láti wá bá wa dá sí tò yìí láti wá bá wa dá sí ọ̀rọ̀ yìí ká lè fi mọ̀ yìí pé níbo làṣà wa dé dúró ó sì ń dínkù ní àbí ó sì ń lékún. àlejò mi ẹ kí àwọn olólùfẹ́ ètò yìí níbi tí ẹ ti ń gbọ́ wa. hello. mo ń gbọ́ yín o. ẹ kí àwọn èèyàn wa kúlé sórí ètò yìí. hello. àlejò mi ohun tí mò ń sọ ni pé ẹ kí àwọn ẹ̀rọ tẹ́ ẹ fi ń gbọ́ mi mo ti ń gbóhùn ara mi nísàlẹ̀ bóyá kẹ́ ẹ sún sẹ́yìn. àní ẹ̀rọ tẹ́ ẹ fi ń gbọ́ mi mò ń gbóhùn mi nísàlẹ̀ ẹ sún kúò ká lè gbọ́ra wa dáadáa torí mo tún ń gbóhùn mi nísàlẹ̀ látọ̀dọ̀ tiyín. ojú òpó òun ṣe bákan. ó yá ẹ̀ hàn jì mí padà ẹ̀ hàn jì mí náà. hello. Eya. Hello.
ó mà ṣe o. hello. Hello. mò ń gbọ́ yín báyìí mò ń gbọ́ yín ẹ máa sọ ohun tẹ́ ń sọ mo sì ń gbọ́ yín. Ṣé rí àṣà wa òdòrèyìn? àkọ́kọ́ náà ẹ jọ̀ọ́ kí lorúkọ yín. Orúkọ mi ni Òbírí Adésọjí. Òbírí Adésọjí lorúkọ mi. ó dáa ẹ ti gbọ́ ohun tí mo wí. Bẹ́ẹ̀ ni. ẹ máa nìṣó. Mi ń gbọ́, ṣé máa sọ̀rọ̀ tó? bẹ́ẹ̀ ni sà. Òbírí Adésọjí lorúkọ mi. mo ti gbọ́ mo ti gbọ́. Mo jẹ́ ọ̀túnbálẹ̀ ẹgbẹ́ Agbáṣàga ìlú àṣà ilẹ̀ àgbáyé káàkiri àgbáyé. ó dáa ẹ kú àbọ̀ sórí ètò yìí. àṣà wa ò dórẹ̀yìn ọwọ́ ọ̀jọ̀gbọ́n la fi mú ni. Àwọn tí ò bá sì súnmọ́ àwọn tó ń ṣe yóò dàbí ìgbà wípé ó ń jàjò rẹ̀yìn ni. Nítorí pé lẹ́nu bí ọjọ́ mẹ́ta ìyá ti rí àwọn ọ̀dọ́ tó dìde láti sọ èdè Yorùbá, láti gbé ẹ̀ṣẹ̀ Yorùbá ga, láti gbé àṣà Yorùbá ga. Ṣùgbọ́n àwọn àgbààgbà tó yẹ kí wọ́n dúró láti fi ọ̀nà àwọn gbogbo wọn ti fà sẹ́yìn. Nítorí ọ̀pọ̀lọpọ̀ rò pé ṣíṣe gbígbé títẹ̀ kàkálẹ̀ àṣà àti èdè Yorùbá pẹ̀lú ṣe Yorùbá owó làwọn mọ̀ sáré rí níbẹ̀. Kò sì kí ìlé mú wọn wá àfi kí gbogbo àwọn tó yẹ kó mọ̀ bá mọ̀. Gbogbo ẹ̀ sì wọ́ wá láti inú ilé ni. Nítorí pé inú ilé kọ̀ọ̀kan ni gbogbo ẹ̀ ti wọ́ wá tá a ti ń pa àṣàrun, tá a ti ń pa ìṣerun, tá a ti ń pa ìṣerun. Nígbà tí a bá sọ èdè wa sí ọmọ wa, báwo lọmọ ń ṣe fẹ́ gbọ́ èdè wa? Àfi ká máa sọ èdè Gẹ̀ẹ́sì. Èdè tí ọ̀bá ìran wa mú la máa sọ fáwọn ọmọ. Ó sì di dandan ọmọ tá a bá ti rán lọ sílé ẹ̀kọ́ ó lórí ọ̀pọ̀ láti gbọ́ èdè ó kéré jù mẹ́rìndínlógún lọ́mọ kékeré tá a bá rán lọ ilé ẹ̀kọ́. Ṣùgbọ́n ká kọ́kọ́ sọ èdè tiwa fún ká fi kọ́ láti ilé nítorí pé àwọn ẹwà tí ń bẹ nínú èdè wa, àwọn àṣírí tó ń bẹ nínú èdè wa tó bá ti mọ̀ láti ilé kò sí nǹkan tí wọ́n fẹ́ dúró lójú níta. Ṣùgbọ́n ọmọ tá àkọ́lẹ́kọ̀ọ́ lé bó kí ló fẹ́ wù níta. Ọmọ tá àfi èdè wa kọ́ láti inú ilé èdè wo ló fẹ́ sọ níta. Ó sì yé àwa dájúdájú wípé bí èèyàn bá gbọ́ bí ọmọ bá gbọ́ èdè Yorùbá dáadáa àti sọ èdè yòókù ò ní nira fún un. Nítorí pé èdè rẹ̀ ni ó máa fi ṣe àròjinlẹ̀ ohunkóhun tó bá fẹ́ sọ tàbí ohun tó fẹ́ kọ. bẹ́ẹ̀ni. Fún àpẹẹrẹ ìjẹ́ ti rẹ́ ni ọmọ Yorùbá tó lálàá lédè òyìnbó rí. abẹ́rẹ́ Ọlọ́run. Èdè bàbá rẹ̀ ni ó fi lálàá. Ṣùgbọ́n àfi kọ́ wọn láti inú ilé. Ọwọ́ àwọn òbí, ọwọ́ àwọn àgbà ní kìíní ikú sí. Bí ẹ bá tó ń sọ èdè Yorùbá sọ́mọ mi sọ́mọ ẹlòmíì nínú ìdílé wọn, wọ́n á ní ẹ má bàa mi bà àwọn ọmọ mi jẹ́ o. Abẹ́rẹ́ gan. Bẹ́ẹ̀ ni. Ohun bá ti rí etí wá ti gbọ́ oríṣiríṣi. Ṣùgbọ́n a fi ní àìpẹ́ yìí mo fi ẹnìkan lọ́mọ àlè nígbà tí wọ́n mọ túmọ̀ rẹ̀ wọ́n ní èpè ni mò ń tẹ́ fún. Nígbà tí ọmọ Yorùbá ń sọ wípé kíkọ èdè Yorùbá sílẹ̀ jẹ́ ìfi àkókò ṣòfò tó ṣe lé ìwé sọmọ àlè. ọmọ àlè pọ́nbélé ni. Nígbà tí wọ́n mọ tú ọ̀rọ̀ fún wọn ní àpò wọn ní èpè láṣẹ fún wọn á fi ẹni tó kàkíyèsí wọn á ṣàkíyèsí ẹni yẹn mọ wá ṣàlàyé fún pé Bíbélì gan sọ pé gbogbo ọmọ tí ò bá ti gbọ́ràn tí ò ṣe tí àwọn òbí rẹ̀ ní kó ṣe tí wùwà tí ò wùwà táwọn òbí rẹ̀ wù ọmọ àlè ní Bíbélì pè. Bẹ́ẹ̀ gẹ́ ni Yorùbá náà sì ti pè é. Nínú èdè nínú nǹkan tó sì kún jù ní lẹ́yìn Kùránì àti Bíbélì èdè Yorùbá ló tó kàn tó kún jù. Kò sí èdè kankan tó tún kún tó. Ẹwà àwọn tó wá jẹ́ wá ń kọ́ èdè wa nìsín. Àánú àwọn ọmọ wa ní kan ṣe mí àtàwọn òbí tí mo ronú jinlẹ̀. Kí wọ́n má ba ọjọ́ iwájú wọn láwọn jẹ́. Torí pé nígbà tí wọ́n bá tó ń sanwó fún àmì Yorùbá nìrẹsì kọ́ wá báwọn kọ́ ọmọ wọn ní èdè Yorùbá. Ẹni pé wọ́n ti ba ọjọ́ ọ̀la wọn jẹ́. Ó ti ní lójú púpọ̀. Gbogbo eléyìí àwọn tí ń wá láti wá kọ́ èdè wa láti kọ́ ìṣe wa láti kọ́ àṣà wa torí tí èèyàn ò bá gbọ́ èdè Yorùbá kò lè kọ́ fá. Ọmọ òyìnbó sì ti wọ́n kọ́ fá. Ẹ wo tí Brazil ṣe ní àìpẹ́ yìí nítorí ọdún kan sẹ́yìn tí wọ́n sọ Yorùbá di official language tí wọ́n ṣe fọ́rọ̀ mọ́ sọ níbi gbogbo. Abẹ́rẹ́ Ọlọ́run.
àwa tá a sì jẹ́ Yorùbá àmọ́ iye tá a gbé lọ́wọ́. wọ́n tiẹ̀ pọ̀ àwa tí a bá wà ní. wọ́n pọ̀ lọ́gbà fásitì ilẹ̀ Ìbàdàn ẹ má pé mo gbọ̀rọ̀ mọ́ yín lẹ́nu. bẹ́ẹ̀ni. wọ́n pọ̀ ní fásitì ilẹ̀ Ìbàdàn. bẹ́ẹ̀ni. tí wọ́n ń kọ́ àṣà Yorùbá. àwa tí a bá wà ní ìdí ètò Yorùbá bá ń bí àṣà lárugẹ àwa ni mò ń rọ̀ wípé ká má jẹ́ kó rẹ̀ wá ká má ṣe káàárẹ̀. èrè rẹ̀ bọ̀ lọ́la. Ẹlẹ́wì Odò Abdul ṣe ń gbọ́ ẹnìṣó. èrè rẹ̀ ó ń bọ̀ lọ́la ẹjẹ́ àtẹ̀rámọ́ ní ṣíṣe. àwọn bàbá wa dẹ̀ sọ pé tó bá tani lọ́jọ́ yóò sì ní kò gbé sọ ọjọ́ oúnjẹ rẹ̀ ń bọ̀ táì jókòó táàmù sí táàmù jẹjẹ rẹ̀. àwọn ẹni ká má jẹ́ kọ́ rẹ̀ wá ká má jẹ́ kó tó kú wa gbogbo bí a bá ti ń polongo rẹ̀ já máa kéde rẹ̀ lọ. á jèrè lórí rẹ̀ ojú òsì ní tiwa. torí kò sí ilé kankan tí àwọn ọ̀sẹ̀ Yorùbá tí ò sí òòṣà kankan tí ò sí òòṣà mẹ́ẹ̀. a ti sọ gbogbo nǹkan inú. a ti fi ohun tí ò ṣe a ti fi ju gbogbo ẹnu. àfi kí elédùn àkọ́rọ̀ wà lọ́wọ́ káwa náà ká sì dìgírì ká máa kọ́ àwọn ọmọ wa wọ́n ní kékeré ni wọ́n ti pe kàrókù. bẹ́ẹ̀ni. tó bá dàgbà tẹ̀bọ ní ọgbà. bẹ́ẹ̀ni. tó bá bàbá máa wá tẹ̀bọ lọ́wọ́ wa. ká tètè tọ́jú mọ́ ká ti tẹ̀lé lórí. ká máa kéde rẹ̀ tantantan láwùjọ nínú ìjọ nínú ẹgbẹ́ ládùúgbò ká máa kéde rẹ̀. ẹ wo gbogbo tí wọ́n fi kọ́ wa níjọ́ eré òṣùpá búrú nǹkan kan gbogbo ẹ̀wọ̀n ọ̀kan wọn máa ń lè wé. ẹ wo kódà ká sọ pé kọ́mọ kan ka abd débi tó parí sí láti abd níbi tó ti bẹ̀ kó bóyá la fi lè rí ọmọ ìgbà tọ́mọ léèwé girama tí ò lè ka abd. sẹ́ni tí ò mọ abd ni ó kọ lẹ́tà Yorùbá ká tó wá sọ pé yóò fi àmì sí i lórí. Ọlọ́run má bàa ṣe ìyá mi jẹ́ mò ń bọ̀ náà ẹ má nìṣó mò ń gbọ́. bẹ́ẹ̀ ni ètò ni gẹ́gẹ́ bí ohun tá a sọ yìí ká wá sọ wípé èdè Yorùbá ó sì ń sún síwájú. bàbá wa Òbí Adésọjí àní ṣé ká sọ pé èdè Yorùbá ó sì ń sún síwájú. ó ń tẹ̀síwájú. mo fi ọwọ́ mẹ́rẹ̀ wá sọ̀yà pé èdè Yorùbá ń tẹ̀síwájú. nítorí pé àwa ọ̀dákẹ́ a ní ẹgbẹ́ tí ò ṣe bẹ́ẹ̀ pé orí ayélujára tá à ń fojú ríra wa báyìí tá à ti ń kéde èdè Yorùbá tá à ń polongo èdè Yorùbá àti àṣà Yorùbá. káàkiri ayé ni Ẹlẹ́wì Odò Abdul Ẹlẹ́wì Odò Abdul wọ́n lè jẹ́rìí sí i lórílẹ̀‐èdè táwọn wà kì í ṣe orílẹ̀‐èdè Nàìjíríà bẹ́ẹ̀ náà ni wọ́n kóra wọn jọ lọ́hùn-ún fún bí àṣà Yorùbá àti ìṣe Yorùbá bí ò ṣe ní máa wọ òkun pàápàá ní àwọn òkè òkun lọ́hùn. kódà wọ́n tún sọ níbì kan fún mi pé ní àwọn apá kan àwọn tó jẹ́ ọmọ Yorùbá lọ́hùn gan ọ̀pọ̀ wọn ò wá wọn ò sọ orúkọ Yorùbá gan mọ́ ṣé mọ̀ pé ìyún tún burú ọmọ Yorùbá ni wọ́n tí wọ́n sì ń sọ Yorùbá lẹ́nu tó jẹ́ pé ìdílé Yorùbá láti bí wọn tó wá jẹ́ pé àti wá sọ ọmọ wọn lórúkọ Yorùbá ó tún di ọ̀ràn fún wọn ó ń tì wọ́n lójú ẹ jẹ́ kí n sọ pé ó ń tì wọ́n lójú. Ẹlẹ́wì Odò Abdul ọ̀rọ̀ tí mo sọ yìí yóò ti yé yín dáadáa bẹ́ẹ̀ bá ń gbọ́ mi bẹ́ẹ̀ wọ́n ní bẹ́ẹ̀ ni torí bí mo ti ń sọ̀rọ̀ yìí wọ́n ń wò mí lólèdè tiwọn wọ́n ní bẹ́ẹ̀ ni Ẹlẹ́wì Odò Abdul òǹkà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ ó pè mí sí mo ti fi síta iyún +234 +234 ìrọ̀lẹ́ pa +234 8052492324 +234 8052492324 iyún àmì ìròpọ̀ 2 ẹ̀ta 4 ẹ̀jọ òdo 5 2 4 9 2 ẹ̀ta 2 4. Bàbá wa Òbí Adésọjí ẹ rí i pé wọ́n ti bá wa sọ èyí tó jẹ́ òdodo ọ̀rọ̀ lórí ètò yìí bàbá wa Òbí Adésọjí ṣùgbọ́n ìbéèrè kan ni
ni mo fẹ́ béèrè ìbéèrè kan ni mo fẹ́ béèrè lọ́wọ́ àlejò mi. Ẹlẹ́wì odò Abdul ohun tẹ́ ń béèrè yìí mo ti gbọ́ yín yé, n ó fi ránṣẹ́ sí yín bóyá lẹ́yìn ètò, torí pé ó sì ṣe kó jẹ́ pé òun lẹ fẹ́ pè sí, ṣùgbọ́n òǹkà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ ó pè mí sí èyí tó jẹ́ tí 2324 parí ẹ̀ òun ni kẹ́yìn lò, 2324 parí ẹ̀ òun ni kí ẹ lò láti fi bá mi sọ̀rọ̀ lórí ètò. Ṣùgbọ́n àlejò mi sì wà pẹ̀lú mi lórí ètò yìí. Ẹ̀yin tí ẹ wà tó jẹ́ pé kì í ṣe orílẹ̀-èdè Nàìjíríà lẹ ti ń gbọ́ mi, ẹ láǹfààní láti pè wọlé tó jẹ́ pé èdè Yorùbá yìí tó bá jẹ lógún bíi ti àwọn bàbá wa. Ẹlẹ́wì odò Abdul, bó ti ń gbọ́ mi náà ni mò ń rí ọ. Mo fẹ́ béèrè ìbéèrè kan lọ́wọ́ àlejò mi. Ìbéèrè tí mo fẹ́ béèrè òun náà ni pé ẹ wo iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ bí Yorùbá ṣe wà nígbà kan ní kíkọ́ ni mò ń sọ ó dàbí ẹni pé ó ti mẹ́hẹ̀ díẹ̀. Kí lẹ̀yin rí sí i? Hello. Yorùbá ti wà ní ilé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ tẹ́lẹ̀ kan ló ti wà ní ìsìn. Ní ìkẹ́kọ̀ọ́ ni mo kọ́ fẹ́ ṣe àkíyèsí sí ẹran tí wípé àwọn olùkọ́ tó ń kọ́ wọn ní ìsìn wọn kì í ṣe òbí. Ṣé àwọn bẹ́ẹ̀ ní àwọn ọ̀rọ̀ ńlá nù, wọn kì í ṣe òbí? ọ̀rọ̀ ńlá nù mo gbọ́. Níwọ̀n ìgbà tí wọn kì í sì ṣe òbí, ìwọ̀nba ni wọ́n lè kọ́ ọmọ mọ́, ìwọ̀nba ni wọ́n lè tọ́ ọmọ sọ́nà. Torí pé ẹni tí ò bá nírú ẹni kò lè mọ yẹn ni kò lè mọ iye ẹni. abẹ́ ẹ̀rọ lọ́hùn. Ẹni tí ò bá sì mọ báwo là á ṣe tọ́jú ọmọdé yóò máa jáde mọ́ wọn ni. Ọmọdé àti kọ́ ọmọdé lẹ́kọ̀ọ́ sì gba ọ̀pọ̀lọpọ̀. Mo kí olùkọ́ mi àgbà ọ̀gbẹ́ni Akínlábí nígbà tí mo fi wà nílé ìwé girama. Àwọn olùkọ́ tí tó gbóyin gbórígì níbi èdè Yorùbá ni. Àwọn tí ká lè pè ògbóǹtagìrì nínú olùkọ́ Yorùbá òun ní ọ̀gbẹ́ni Akínlábí tí mò ń wí yìí. Kélédù àbámi lọ́rẹ̀ mi yìí dáadáa. Àwọn ọmọ tí wọ́n ní àlùbáríkà. Torí pé wọ́n gbìyànjú fún wa púpọ̀. Bẹ́ẹ̀ ni mo sọ wọ́n gbìyànjú púpọ̀ nípa Yorùbá. Àlejò mi ẹ máa nìṣó. Nígbà tí a bá wá rí kí ìtẹ́lùkọ́ ọmọ báwo ló ṣe fẹ́ kọ́ ọmọ. Nígbà tí òṣèlú bá sì mọ ọ̀nà ìmúyàn kò lè fi lọ́nà tí èyí tí ó rìn. Ó dáa. Àlejò mi ẹ jẹ́ kí n gbọ́ ìbéèrè tí ìpè òun ti já. Kì í ṣe ìpè òun ti já. Ẹ̀yin tẹ́ ń pè mí ẹ pè mí wọlé padà. Bóyá wọ́n fẹ́ béèrè ìbéèrè kan ni bóyá wọ́n sì fẹ́ sọ sọ́rọ̀ tá ń sọ yìí ni kò tí ì yé mi. Ẹ má nìṣó. Mò ń gbọ́ yín. Hello. Mò ń gbọ́ yín sẹ́. Àní pé ẹlẹ́ni tí ò bá mọ ọ̀nà kò lè ṣàtọ́nà fún ẹnì kankan. Òdodo ọ̀rọ̀ ni. Tó bá mọ̀nà ló lè ṣàpèjúwe ọ̀nà fún ni. Bẹ́ẹ̀ ni. Ṣùgbọ́n àwọn olùkọ́ bá ní ní ìsìn Ọlọ́run kó ṣàánú wa ní àìríṣẹ́ ló gbé wọn débi sí olùkọ́. Wọn ò lọ kọ́ṣẹ́ olùkọ́ gangan, wọn ò lọ dé sí olùkọ́. Ọjọ́ tiẹ̀ ń bọ̀ tá a tún sọ̀rọ̀ nípa olùkọ́ náà. Ẹ nìṣó. Ẹni tó bá lọ lé olùkọ́ ló yẹ kó máa ti sí olùkọ́. Ṣùgbọ́n ìjọba wa ti kó gbogbo ẹ̀ lura wọn. Àkóbá tí ìjọba náà sì ṣe fún èdè Yorùbá ló pọ̀ jù. Bẹ́ ẹ bá lọ lé ìwé nílé Haúsá wo lè rẹ̀ mẹ́ta ẹ̀kọ́ Haúsá. Abẹ́ ẹ̀rọ lọ́hùn. Bẹ́ ẹ bá lọ nílé Yíbò wo nìkan ètò èdè kan.
kí ló dé tí àwa Yorùbá àwọn ìjọba wa nílẹ̀ Yorùbá ò lè sọ ti jọjọ. ẹ̀yin ẹ ti ẹ wò gbà tí BBC àlejò mi ẹ má pè mọ́ gbọ̀rọ̀ mọ́ yín lẹ́nu ẹ wò gbà tí BBC Haúsá ti wà ẹnì pò ti pẹ́ gidi ẹ wá wò gbà tí BBC Yorùbá àti ẹ̀dúpẹ́ ẹ wò gbà tí BBC Yorùbá ṣẹ̀ṣẹ̀ dé tó ṣẹ̀ṣẹ̀ dé ṣùgbọ́n nígbà ibi àìlákàsí iná ló fa gbogbo eléyìí ẹnì ṣó. ìṣe mọ̀ wípé nílẹ̀ ìwé ní ìsìn nílẹ̀ Yorùbá kò sí sí jẹ́ history mọ́. abẹ́ ẹ̀rọ lọ́hùn. wọ́n ti fagilé ẹ̀kọ́ yẹn. ṣé nígbà tí Yorùbá wá sí ẹ̀kọ́ ìtàn báwo ni ọmọ ṣe fẹ́ máa èdè àṣà kí nìpínlẹ̀ rẹ̀ níbo ni wọ́n ti ṣẹ̀ wá níbo ni wọ́n ti dé níbo là ń lọ. báwo ni àwọn àṣà wọ̀nyí báwo ló ṣe wọnú èdè Yorùbá àti báwo ló ṣe jẹ́ báwọn Yorùbá ló ń ṣe báwo ni gbogbo ṣe dé báwo ni òun ṣe dé. ṣùgbọ́n nítorí pé kò sí ìtẹ̀mọ́ nínú sílábọ̀sì ẹ̀kọ́ ètò ẹ̀kọ́ tí wọ́n fi kẹ́kọ̀ọ́ wọ́n ti yọ kúrò àti mọ́ tó ṣe gbogbo àwọn tó jẹ́ gómìnà wa nílẹ̀ Yorùbá. ọwọ́ ọ̀jọ̀gbọ́n tó ni wọ́n fi mú ẹ̀kọ́ tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ wọn ilé ẹ̀kọ́ ọ̀fẹ́ ni wọ́n lọ. bẹ́ẹ̀ ni. nígbà táwọn ọmọ wọn ò sí lọ́bẹ̀ tí wọn ò sí mẹ́sì bóò ni wọ́n ti fẹ́ ṣe àmójútó rẹ̀. ó dáa ẹ jẹ́ kí n ṣe báyìí náà mò ń bọ̀. ìjọba ṣe ní lọ́wọ́ àwọn òbí akọ́kọ́ ní ẹ̀rù níjọba tó ń dà kún. nítorí pé nígbà táwọn òbí ọ̀kọ́ ọmọ wa níbi wa láti gbé mélòó ní ìjọba fẹ́ ṣe. ìjọba ọ̀tá ní wájú ẹnì kọ̀ọ̀kan kọ́mọ wa kọ́mọ rẹ̀ níbi. bẹ́ẹ̀ ni. àti káwọn òbí kọ́kọ́ ṣe. bẹ́ẹ̀ ni. káwọn òbí bá ti mọ ọ́ ní bí ìsìnlẹ̀ bá bàjẹ́ kí ni olóòrùn ló fẹ́ ṣe. àwa ni ká kọ́kọ́ mójútó ìsìlẹ̀ wa láti mọ ilé kọ̀ọ̀kan. ṣé ọmọ òbí tí ó ilé kọ̀ọ̀kan ní ìpìlẹ̀ èdè Yorùbá ti wọ́ wá. òbí tó fẹ́ kọ́ ọmọ ẹ̀ lédè gan òbí tó jí lóòrọ̀ tó jẹ́ pé bóyá good morning ìlú sọ sọ́mọ ẹ̀ bẹ́ẹ̀ bó bá sọ Yorùbá nínú ilé ọ̀tọ̀ ni ohun tí ó wí òbí òun ni ó kọ́ ọmọ ẹ̀ ní Yorùbá ni ó kọ́ ọmọ ẹ̀ láṣà Yorùbá bí òbí tí ó kọ́ ọmọ ẹ̀ gan òun gan kò mọ nǹkan kan nípa ẹ̀ àbí ẹ̀yin ti mọ òdodo lèyí tẹ́ ẹ ṣe ń sọ jáde yìí àwọn òbí mìíràn ohun tá ń pè láṣà Yorùbá bẹ́ẹ̀ bá ń sọ létí ẹlòmíì yóò kàn máa wò pé wóróworó tàbí ìrá àwọlé yìí ń sọ létí òun ni láìsí mọ̀ yìí pé bá a bá kọ̀tà láàsọ èdè wa mọ́ ṣe mọ̀ pé nǹkan kan a jẹ́ pé ẹni. bẹ́ẹ̀ ni hello mò ń gbọ́ yín ẹ kú dédé wò yìí. láti bo lẹ ti ń pè mí. láti orílẹ̀-èdè Germany. láti orílẹ̀-èdè Germany. mò ń gbọ́ kí lorúkọ yín ẹ má bínú. orúkọ mi ni Ẹlẹ́rìndò Abdul olùdásílẹ̀ of Yorùbá Land Worldwide Association. ó dáa báwọn ó yá mò ń gbọ́ yín. nípa ètò tí ẹgbẹ́ wa inú mi dùn sí ètò yẹn gidi gan torí wípé ibi èdè Yorùbá ní sísọ ó ti wọ́ wá láti 80 something. ibi tí wàhálà yẹn dẹ̀ ti ṣẹlẹ̀ láti gbogbo ẹni tí wọ́n máa ní don't speak vernacular. don't speak vernacular. èèbó obú ẹnì ṣó. bẹ́ẹ̀ ni ìgbà tó ti lè fagilé èdè Yorùbá nínú skul. ọ̀gbẹ́ni Ẹlẹ́rìndò Abdul. mo fowó àtọmọdé yín lẹ́nu àlejò mi gbogbo ohun tí ọ̀gbẹ́ni Ẹlẹ́rìndò Abdul ń wí ẹ máa bá mi fọkàn dé o. ọ̀gbẹ́ni Ẹlẹ́rìndò ẹnìṣó láti orílẹ̀-èdè Germany àbí. ìgbà tó ti ní tó bá sọ Yorùbá nínú skul ọmọ oko ní ẹ ò kì í ṣe English. báwo la ṣe fẹ́ move forward
sílẹ̀ Yorùbá. Yeah. Ayé máa tó wà ní Èkó yìí, Ambode, ó gbé ètò kan kalẹ̀ tó jẹ́ pé ó wú àwa ọmọ Yorùbá tá a wà níta lórí. Ni wípé ẹni tí ò bá ní credit nínú èdè Yorùbá wọn ò gbọdọ̀ fún níṣẹ́ lẹ́kọ̀ọ́. Èmi ti lérò wípé nígbà tí máa yẹn gbé ètò yẹn jáde gbogbo gómìnà tó wà ní South West ó yẹ káwọn náà fọ́lú ẹ̀ ní. tó bẹ́ẹ̀ wọ́n lè ṣe lọ́la. Nílùú Jámánì tá a wà yìí ó fálù èdè ní sísọ àti àṣà ilẹ̀ oníkálukú láti máa practice ẹ̀. A ní àwọn ọmọ tó lọ sílé ìwé ń bí wọ́n á dìde sọ fáwọn òbí ẹ̀ èdè ìlú yẹn ni wọ́n á ní ẹ má fẹ́ English sí wọn o èdè ìlú yín gangan ni ẹ ti máa bá wọn sọ̀rọ̀ ńlé. Ẹ wá wò ní Nàìjíríà ní láàárín ara wa gan tá a bá fẹ́ pọ́nra wa lé la máa ń sọ English. Kò sí èdè English ò ṣèdè àpọ́nlé èdè Yorùbá ló ní àpọ́nlé lẹ́nu bíi pé àpẹ́ bíi ẹ́. Bẹ́ẹ̀ ni ọjà ẹlẹ́wì odò. Tí Yorùbá fẹ́ lo ẹ́ fún yẹn English yóò sọ. Bẹ́ẹ̀ ni yú náà ni ìwọ ìrìn bàbá ẹ̀ yú náà ni. Ẹ wo lọ́rọ̀ tí bàbá wa sọ tán lẹ́yìn láìpẹ́ yìí wọ́n pín yẹn ní ọmọ àlè wọ́n lè pè náà ṣẹ́. Ṣé inú ọ̀rọ̀ tó sọ yẹn ọ̀nà wo ló gbàdé ìpè inú ẹ̀? Ìgbésẹ̀ káwọn tó yẹ kó fún ọ ní ìdánilẹ́kọ̀ọ́ nípa àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá àwọn kò tẹ̀lé mọ́. Bẹ́ẹ̀ ni. Gbogbo nǹkan nílé orílẹ̀-èdè ilẹ̀ Yorùbá àti fi ṣe politics. Tí a bá ṣọ́ra ká tó rí ọdún mélòó sísìn Ọlọ́run má jẹ́ máa fi Yorùbá pa ìtàn. Kò ní rí bẹ́ẹ̀ pẹ̀lú àṣẹ Elédùà. Ẹ wo ìgbà táwa gbé ètò kan kalẹ̀ ní ètò tó a dẹ̀ gbé kalẹ̀ yẹn a rí wípé tí a bá ṣerú ètò yìí ó pọ́sibú káwọn ọmọ kéékèèké tó ṣẹ̀dí kó má mọ̀ nípa tó jẹ́ èdè ní tó jẹ́ Yorùbá. Láti ní òkè ẹja tẹ̀wé kan tó máa rí àwòrán Yorùbá lára ẹ̀. Àwọn tó dẹ̀ dùn kọ́ọ̀fíìsì ìdílé ayé ní ọmọ kéékèèké. Bẹ́ẹ̀ ni. Àtúnṣe tẹ́lẹ̀ ká ṣe lọ́wọ́lọ́wọ́ sí ni àwọn ọmọ kéékèèké tó ṣẹ̀ ń bí tó wà nílé ìwé lọ́wọ́lọ́wọ́ sí wọ́n jẹ́ kí èdè Yorùbá ẹ̀ kó jẹ́ sísọ fún wọn. Ẹni tó jẹ́ adarí orílẹ̀-èdè ibi táwa ẹ̀ kò síbi tó lè lọ o èdè ìlú ni ó sọ. Wọ́n á yà sí èèyàn wa tó wọ́n máa. Bẹ́ẹ̀ nìkan bí gómìnà kan bá dẹ́rù ẹ̀ wò ni bẹ́ẹ̀ gómìnà kan bá dẹ́rù ẹ̀ wò lórílẹ̀-èdè wa yìí tàbí kí n sọ pé àwọn aṣòfin wọn ọ̀tọ̀ ni wọ́n tá máa pè é. Wọ́n gbọ́dọ̀ pe gbogbo àwọn gómìnà sí àkíyèsí nǹkan tá a dáhùn ṣẹlẹ̀ yìí. Ẹnìkan tiẹ̀ sọ níjọ́ kan. Ẹ gbọ́dọ̀ fi àṣẹ. Ẹ máa gbọ́. Nínú ìwé Yorùbá gbọ́dọ̀ máa jẹ́ pé èdè ńlá kan tó pé tí sọ́jẹ́ẹ̀tì yẹn tí ò bá ti pàṣẹ kò ní promote. Àlẹ́ nìkan tiẹ̀ sọ lọ́jọ́ kan yìí pé. Lórílẹ̀-èdè ilẹ̀ Yorùbá wọ́n á jẹ́ pé èdè tiwa àní value ẹ̀ èdè elédè la máa value àmọ́ tá a bá ní èdè ní English àní promote Yorùbá kọ́ tó bá ní F9 nínú Yorùbá kò sí ìkan tó kàn wọ́n. Kódà bó bá ní F9 gan ó fẹ́ lè lọ ṣe Yorùbá ní yunifásitì. ọ̀rọ̀ burúkú tó ń tẹ̀rí àní. Tí irú ètò ìtẹ́ bá lè gbìyànjú àwọn ọlọ́ba àwọn tó bá jẹ́ ọba ilẹ̀ Yorùbá tẹ́ bá lè máa gbé wọn wá ká máa béèrè lọ́wọ́ wọn pé kí ni ojúṣe wọn nípa nǹkan báyìí. Elédùà yóò kúkú ràn wá lọ́wọ́ lórí ẹ̀. Àmín. Ìdí nìhun tá a fi ń pe gbogbo àwọn tó bá nífẹ̀ẹ́ sí àṣà àti ìṣe Yorùbá bí ò ṣe ní wọ̀ọ̀kùn bí wọ́n ti ṣèrànlọ́wọ́ fẹ́tò yìí òun náà làwa náà ń wá kiri. Kò sí nǹkan kan tá a lè ṣe lórí ètò yìí tí ìbá ti ṣe pé ìrànlọ́wọ́ gbogbo wa náà ni. Mo ti fòǹkà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ títa mo sì ti máa ń sọ tipẹ́. Àwọn ètò míì ń bẹ tá a ti ṣe tí mo ti fi ránṣẹ́ sí YouTube mo ti sọ ẹ jẹ́ á lọ síbẹ̀
ẹ tẹ Àríyìnbí lórí afẹ́fẹ́ kí n mọ̀ pé Àríyìnbí lórí afẹ́fẹ́ tẹ́ ẹ bá ti tẹ̀ ẹ wọ àwọn ètò tá a ti ṣe láwọn ọ̀rọ̀ tó jẹ́ pé tá a bá gbọ́ àní ọmọ iléèwé girama mìíràn kò lè kọ́ abídí kò lè kà bẹ́ẹ̀ sì ni kò lè kọ́ abídí ẹ dákun ọmọ tí ò lè kọ́ abídí tí ò sì lè kọ́ bó o ló ṣe fẹ́ mọ lẹ́tà Yorùbá kọ ná ṣé èèwọ̀ ni. ẹ wo ṣé kíní yẹn ti wọ́ ọ́nà ó ti wọ́ wá. àwọn ọmọ yẹn ò dẹ̀ wò lákìwọ̀n kọbi ara sí. àní ẹnìkan sọ̀rọ̀ kan lọ́jọ́ kan ó ní pé kí ló dé tí àwọn tó jẹ́ gómìnà nípínlẹ̀ tó jẹ́ ti Yorùbá tí wọn ò lè máa fi Yorùbá sọ̀rọ̀ ná ẹnìkan wá tún sọ pé ó yà mí lẹ́nu ó yà mí kọ́ lè bá àwọn pọ́n lọ léèwé ẹ tiẹ̀ máa gbọ́ ṣé mọ̀ pé bó bá ń fi Yorùbá sọ̀rọ̀ ẹ gbọ́ kí ló burú ná ìgbà tẹ́nìkan á wí á ní ó ní ṣe gbogbo àwọn tá à ń gbé nílẹ̀ Yorùbá sí Yorùbá ni wá ní ń gbọ́ kí ló burú ẹni tó bá fẹ́ kọ́ tí ò bá ti ẹni tí ò bá ti gbọ́ wọn tí gómìnà wa ń wí kókó àṣà wa náà. nílùú yìí àwọn Yíbò tó wà ń bẹ̀ Yíbò náà bára wọn sọ. bẹ́ẹ̀ni. àwọn tó jẹ́ Haúsá ń bẹ̀ Haúsá náà bára wọn sọ ìgbà táwọn Yorùbá máa dé àárín wọn bẹ̀ English náà sọ. ṣé ń gbọ́. ẹ lóòtù ẹ jẹ́ kí n fi sílẹ̀ kẹ́lómi fi lè ráyè pè wọlé. ẹ wo ọjọ́ tiẹ̀ wọ́n ti ń ṣẹ́wọ́ sí mi bẹ́ẹ̀ mọ̀ ẹ ṣe gan láti orílẹ̀-èdè Germany ẹlẹ́wì odò bẹ́ẹ̀ ni ẹlẹ́wì odò Abdul ṣèbí bẹ́ẹ̀ ti porúkọ yín náà nu láti orílẹ̀-èdè Germany mo kí yín o ẹ kú ìfẹ́ wa ẹ ó rí i pé ìdí nìyí tí mo fi ń sọ gbogbo àwa tá à ń gbọ́ ètò yìí kò kìí ṣe pé iṣẹ́ yìí kìí ṣe àdáṣe ẹnìkan káàkiri ayé ni àwọn tó nífẹ̀ẹ́ Yorùbá ni wọ́n ti ń sa agbára wọ́n ti ń ṣe ìgbìyànjú láti jẹ́ pé bí àṣà àti ṣe Yorùbá bí ò ṣe ní wọ̀ọ̀kù èmi a máa sọ nǹkan kan gẹ́gẹ́ bí bàbá wa Òbí Adésọjí bọ́n ti sọ wípé ọmọ tí ò bá gbọ́ Yorùbá àti ní ìmọ̀ gan àti lóye àti lẹ́kọ̀ọ́ yóò ṣòro díẹ̀ torí pé èdè abínibí bàbá gbọ́ ọ dájú ó máa ń le púpọ̀ láti mọ̀ kà láti mọ̀ ọkọ àti kọ àti kà ó máa ń lágbára díẹ̀ bá ò bá mọ̀ bàbá gbọ́ Yorùbá dójú ìyún òyìn pé ká má gbóyìnbó bóyá kò yé àwọn ènìyàn wa bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ bá rẹ́lòmíì tó ń sọ Yorùbá kódà tó bá kọ Yorùbá á yan ìyún ò túmọ̀ sí pé kò gbóyìnbó ẹ̀yin ẹ pàdé ẹ̀ níbi tó jẹ́ pé òyìnbó ni ẹ ó ti máa wò pé àbí lágbájá náà kọ́ nìyí ni ṣùgbọ́n àṣà wa èmi ò mọ ohun tó máa ń tì wá lójú àti kọ́ Yorùbá ọ̀ràn àti sọ Yorùbá ìjàngbọ̀n kí n wá la wá ń pè wá Yorùbá sí gan-an bí Yorùbá ò ṣe ní wọ̀ọ̀kù ọwọ́ tèmi àti tiyín náà ló kù ọwọ́ tèmi àti tiyín náà ló ṣì wà a ò ní débì ìdúró sí lórí àkòrí tá ń bábọ̀ yìí ó dá lójú pé a ó tún mú wá nígbà mìíràn torí pé iṣu atẹnumọ́ràn gan wọn ní kì í jóná ìdí nù tí mo fi ń pe ẹ̀yin olólùfẹ́ ètò yìí ẹ jẹ́ á ṣèrànlọ́wọ́ lórí ètò yìí òǹkà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ ó pè mí sí mo ti fi síta òun náà ní +2347038845088 WhatsApp number nìyẹn ìkejì +2348052492324 +2348052492324 àti +2347038845088 ẹ jẹ́ kí n pè é lédè tó lè yé wa dáadáa àmì ìrùpọ̀ 2 ẹ̀ta 7 òdo 8 ẹ̀jọ 4 5 òdo 8 tàbí àmì ìrùpọ̀ 2
ẹ̀ta ẹ̀rin ẹ̀jọ òdo àrún èjì ẹ̀rin ẹ̀sán èjì ẹ̀ta èjì ẹ̀rin +234 7038845088 tàbí +234 8052492324. bẹ́ẹ̀ ti ṣe ń ṣẹ́wọ́ sí mi lókè náà ni mò ń rí èmi a sì máa sọ pé ó ń lọ nílẹ̀ yìí kò kì í ṣèpè àlejò. gbogbo àwọn atádìjọ gbọ́ ètò yìí gbogbo wa ni mo kí. gbogbo ẹ̀yin tẹ́ ẹ pè sórí ètò yìí láti orílẹ̀-èdè Germany ni, láti orílẹ̀-èdè Nàìjíríà ni, láti káàkiri àgbáyé, torí pé àwọn ìpè kan wọlé tí mi ò ráyè gbé tó jẹ́ pé àtẹ̀jíṣẹ́ wọn ni mo rí tí mo ṣe kà. gbogbo àtàdìjọ gbẹ́tò tòní ni mo kí. ẹ já lọ sí YouTube wa, ẹ ṣèwádìí fún Àríyìnbí lórí afẹ́fẹ́, ẹ wá àwọn ètò tá a ti ṣe. ẹ gbọ́ ètò náà, ẹ subscribe, ẹ share fáwọn olólùfẹ́ ètò, àwọn olólùfẹ́ yín tàdìjọ ń gbọ́ ètò yìí kan lè túbọ̀ máa gbọ́ sí dáadáa. ẹ wò ó, Ọláníyì Mutiu mo kí yín, Òjó Akínbọ̀dé, Queen Waliat Ọmọlára, Ajíbìkí ọ̀rọ̀ pọ̀, Ẹlẹ́wì Odò Abdul, Jimoh Òsénì, Alhaji Ọba Ìlárọ̀gbọ́n ambassador orílẹ̀-èdè Amẹ́ríkà nù, Bọ́lájí Tọ̀yìnbó Adébáre, Ṣadé Gold, S.Adé, Ògúngbadé Jimoh, Akin Adéyẹmọ, Bàbá wo bí Adésọjí, Ọmọwùmí Fálẹ́yẹ, Sheikh Yusuf Adéyẹmí Àlùkìmbà, èèyàn mi dáadáa, Ifákọ́ládé Ọláìwọlá, Akínrọ́pò Akínbọ̀rọ̀dé, Nífẹ̀mí Muideen, Ọbásọlá Ganiyat Adéwùmí, Ibrahim Adébóyè Ayélabógo, Abdulwasiu Kérédé, Èyé Kórédé láti ìlú Kaduna, Àpèsè Ọlá Ìlárùngún, Isa Sadiq Jáwòndó àti gbogbo ẹ̀yin tá a dìjọ gbẹ́tò fún tòní. gbogbo wa ni mo kí. ẹ wò, bá a bá la gbó títí ni akan ilé yìnyín dá, bá a bá la ọ̀nà títí akan ọjà, bá a bá wá gbàwòrán gẹ̀gẹ̀gẹ̀ àfọwọ́ ẹ̀ lé síbi kan ni. sì ò ní kọ́ eré àsáré lé kọ́ sì máa rí bí mo ṣe tọ́ mò ń relé wa. lógìjọ ní mi màdùmọ́ tá a kọ́rọ̀ ọkùn tínú wa kún fọ́fọ́. lógìjọ ọmọ orin ṣobe jíníbà ọmọ orin ọ̀ṣẹ̀jẹ̀ kí láàmú bọ̀gún nílé ṣóbí. àwa lọ́mọ mi rámì wọ́ ọmọ mi kùlù tọ́lẹ̀tọ́lẹ̀. ìran bá bá tí a lọ́ máa mọ̀ gùdẹ́ tòun tì kí wọ́n ní tarẹ́nẹ́ fífi fojú di. nǹkan aláyọ̀ká pàdé ní títí gbà mí lórí ètò yìí. àwọn nǹkan ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí mo pè síhùn náà ni kẹ́ ẹ máa pè sí lẹ́yìn ètò. bẹ́ẹ̀ bá ní wọn bá mi sọ títí gbà mí. ire o, ire gbẹ̀ngbẹ̀.